Authority of heaven, protect my home. We are going to experience more inferno, and that fire is going to consume something great. Even lives will go with it. That fire is going to consume things that are great. I told you last week Sunday. This is Cross Blog X TV. Don't forget to subscribe, like and share. Share ti wá rí bẹ́yẹn. Bàbá Adebayo ti jíṣẹ́ o. Wọ́n sọ àwọn ìran yìí ní last week. Wọ́n ní iná púpọ̀ máa jó o. Wọ́n ní àwọn iná ẹ̀ máa sun àwọn nǹkan ńlá gan-an. Ṣe rí pé iná ti wá bẹ̀rẹ̀ báyìí. Iná ti ń sun lọ́tún àti lósì. Tó bá yá àwọn kan á bọ́ta. Wọ́n ní mélòó nínú ìran táwọn bàbá yìí ti sọ ló ń ṣẹlẹ̀. Ìjọ tí plane India máa já, bàbá yìí ti sọ a week ahead. So wọn náà ti wá ṣàlàyé pé iná máa jó o nínú ọdún tó ń bọ̀ yìí o, kó ní ká gbogbo àdúrà o, pé kí Ọlọ́run dilé wa mú o, Ọlọ́run má jẹ́ ká ṣe jàǹbá iná o, àti oríṣiríṣi nǹkan tí Trump yìí máa fojú àwọn tó ń darí ìlú ìwọ̀nugbó tó máa ṣe. Bàbá yìí ti jíṣẹ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé yìí lẹ́nu bàbá Adébáyọ̀. Iṣẹ́ yìí wọ́n ti jẹ before kí náà yìí tó máa ṣẹlẹ̀, so kẹ́ lè rí àrídájú pé tí bàbá yìí bá sọ̀rọ̀ ńgbà mi kò ń ṣe gbogbo ọ̀rọ̀ yìí tó máa ń sọ pé kò kì í wá sí ìmúṣẹ. Please don't forget to subscribe, like and share. This is Cross Blog X TV. Àyànfẹ́ rẹ ti ń bẹnu ayé, àṣẹ ọ̀run palẹ̀ rẹ̀ mọ́. Shami, Jesus Christi, Olúwa. In Jesus' name, our Lord. All the name of Jesus. Everyone pray this prayer point. Holy Spirit, authority of heaven, protect my home. We are going to experience more inferno, and that fire is going to consume something great. Even lives will go with it. That fire is going to consume things that are great. I told you last week Sunday. I say pray. Your government don't like the voice of God. I'll be sending spells into their life. I think one politician woman called me from Canada that said, stop casting spells on them. Let us pray. Let's pray. Let's pray. Pray that prayer point very well. There will be a lot of inferno. There will be a lot of fire outbreak. Holy Spirit, protect my home, protect my family. Protect my home, protect my family. The existence that will not allow any evil to befall me. Let it be in my home, in my family. Orúkọ Jésù. Pa ilé mi mọ́.
ilé mi mọ́. Kárí màmá yẹn. Àdúrà rẹ̀ á gbà. Kárí màmá. Àdúrà rẹ̀ á gbà. Ẹ̀mí mímọ́ pa ilé mi mọ́. Ìwàláàyè rẹ tí kò gba ìṣẹ̀lẹ̀ búburú láàyè. Sàmì Jésù Kristi náà Olúwa wa. In Jesus' name, our Lord. Àmín dáadáa. Amen. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run. Let's tell God. Bíbélì wí pé The Bible says ó ní àánú ń ṣògo that mercy prevailed lórí ìdájọ́. over judgment. Ẹ dákun èèyàn méjì ní kó gbàdúrà yìí dáadáa. Please, two people should pray this prayer point very well. Ìrìn àjò mi wọ 2026. My journey all through into 2026. Jẹ́ káàánú rẹ̀ ó máa ṣògo lórí. Let mercy prevail. Ìrìn àjò mi My journey wọ 2026. all through into the year 2026. Ọlọ́run àánú o. God of mercy, Jẹ́ káàánú rẹ̀ máa ṣògo lórí let mi. your mercy prevail Ó over yá me. ẹgbẹ́ Jésù ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, ẹ̀mí mímọ́ àṣẹ o. Sàmì Jésù Kristi náà Olúwa wa. In Jesus' name, our Lord. Àti last year mo ti ń sọ fún yín ó sọ wọnú ọdún yìí bó lélẹ́rẹ́ kan wà Nàìjíríà yìí. Gbogbo ẹni tó ń lo agbára ewé àti egbò láti máa da ọ̀nà yín rú, láti máa fogun jà yín, èmi dúró bí Násírì Olódùmarè, mo ti ẹnu bọ àṣẹ Olódùmarè, mo pa á ní àṣẹ lórúkọ Jésù. Ọlọ́run kó dá wọn lẹ́jọ́ ikú. Màmá kí ló ń tẹ̀ ń là kọjá? Dádì kí ló ń tẹ̀ ń là kọjá? Kí lẹ ti gbàdúrà lé lórí títí tẹ́ ti gbààwẹ̀ tẹ́ ti lọ káàkiri ṣùgbọ́n tí ò ti sí ọ̀nà àbáyọ? Olúwa ní pé kẹ́ ẹ jájọ gbàdúrà, ẹ jájọ wádìí kí làṣírí ogun yẹn àti pé kí ni ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ tẹ́ fi máa pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ní +234 70 25 47 5427 lẹ́ẹ̀kan sí +234 70 25 47 5427. Olúwa ní kí n ṣe àkànṣe òróró tí a lò wọnú ọdún 2026. Gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ bá láǹfààní tẹ́ ẹ fẹ́ nípa àti òróró yẹn, ọ̀fẹ́ ni Olúwa ní kí n fún àwọn ènìyàn. Ọ̀fẹ́ ni Olúwa ní kí n fún àwọn ènìyàn. Ẹ̀yin náà lè pe nọ́mbà yẹn lórúkọ Jésù, ẹ rí ọ̀nà àbáyọ. Ọ̀pọ̀lọpọ̀ ìyanu ló máa ń ṣẹlẹ̀ lórí òkè tá a wà. Lórúkọ Jésù, ayé tí yín náà máa gba ìyanu. Ó ti rí bí ó ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. God bless you. Stay blessed in the name of Jesus. Amen.